Gómìnà Lucky Aiyedatiwa ti ìpínlẹ̀ Ondo tó ṣẹ̀ṣẹ̀ jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ondo tó wáyé lọ́jọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ sátidé tó lọ lọ́hùn-ún tí í ṣe ọjọ́ 16 oṣù kọkànlá tá a wà yìí, the 16th of November 2024. Ó mà ti sọ̀rọ̀ lórí awuyewuye tí wọ́n ń gbé kiri wípé ìjà burúkú ó wà láàrin òun àti alága àgbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyẹn ọ̀mọ̀wé Abdullahi Ganduje tó tún jẹ́ gómìnà náà ní ìpínlẹ̀ Kano, tí Aiyedatiwa sì ti jẹ́ kó di mọ̀ pé kò sí nǹkan tó jọ pé ìjà ó wà láàrin òun àti Ganduje. Bẹ́ẹ̀ ló fèsì sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn táwọn èèyàn tó fi ń gbé ọ̀rọ̀ kiri wípé òun àti Ganduje wọ́n ń jà àti pé ó yẹ̀yẹ́ Ganduje ó sì rí Ganduje fín. Ǹjẹ́ kí ni ó ṣẹlẹ̀? Kí ni nǹkan tí àwọn èèyàn rí tó fi ń gbé ìròyìn kiri pé gómìnà Lucky orí ìmísàn Aiyedatiwa orí alága ẹgbẹ́ òṣèlú APC fín? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé lẹ́yìn tí gómìnà tó jáwé olúborí lọ́sẹ̀ tó lọ lọ́hùn-ún ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tó kọjá yìí ìyẹn 20 oṣù kọkànlá tá a wà yìí, the 20th of November, ìnìgá àwọn àjọ elétò ìdìbò INEC iná fún Aiyedatiwa àti igbákejì ẹ̀ ní ìwé ẹ̀rí tí wọn yóò fi ṣe ìjọba fọdún 4. Ìṣe sì ni àwọn ọkùnrin náà ìyẹn gómìnà àti igbákejì ẹ̀ náà ṣàbẹ̀wò sí olú ilé ẹgbẹ́ APC lọ́dọ̀ Ganduje, ṣùgbọ́n tí wọn kò fún Ganduje ní ìwé ẹ̀rí. Ẹ rántí pé bí ẹni tó jáwé olúborí bẹ́ẹ̀ bá ṣàbẹ̀wò sí ilé ẹgbẹ́, wọ́n máa gbé ìwé ẹ̀rí náà fún alága wọn ó sì fi ya fọ́tò, ṣùgbọ́n tí Aiyedatiwa ò ṣe lè fún àwọn Ganduje, tọ́rọ̀ sì ti di ariwo pé ó yẹ̀yẹ́ Ganduje ni àti pé ìjà kan ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Nígbà tó ń fèsì sí eléyìí, nígbà tí ìròyìn náà tó ti ń jà ràìnràìn, gómìnà Lucky Aiyedatiwa jẹ́ kó di mọ̀ pé kò sí ní tó jọ ìjà kankan láàrin wọn àti Ganduje o. Kódà ó ní òun ní àpọ́nlé àti ọ̀wọ̀ ńlá fún bàbá náà nítorí pé ipa ńlá ni ló ti kó nínú ẹgbẹ́ òṣèlú APC lásìkò péréte tó dalága, tó sì ń látìgbà tó ti di alága ẹgbẹ́ òṣèlú APC ò tí ì pàdánù ìdìbò kankan tí ó ti ṣàkóso ẹ̀. Aiyedatiwa wá jẹ́ kó di mọ̀ pé ìdí tóun kò fi fún Ganduje ní ìwé ẹ̀rí àwọn táwọn tó fi jọ ya fọ́tò ẹni wípé àwọn kò fẹ́ rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fín. Ó ní bí gómìnà kan tàbí ẹnìkan bá jáwé olúborí bẹ́ẹ̀, ààrẹ tó jẹ́ olórí gbogbo ẹgbẹ́ àwọn ló yẹ káwọn kọ́kọ́ lọ ṣàbẹ̀wò sí, káwọn gbé ìwé ẹ̀rí náà lé lọ́wọ́, ṣùgbọ́n tó ní lásìkò tóun wà l'Ábùjá tóun gba ìwé ẹ̀rí náà, ààrẹ Bọ́lá Tinubu tó jẹ́ olórí gbogbo àwọn kò sí ní Nàìjíríà, ó ti rin ìrìn àjò lọ orílẹ̀-èdè Brazil. Ó ní òun kò fẹ́ gbé ọlá Tinubu fún ẹnìkankan, òun ni òun kọ́kọ́ fẹ́ gbé ìwé ẹ̀rí náà lé lọ́wọ́ láti fi jọ ya fọ́tò kó tó dé ọwọ́ ẹnìkankan. Ó ní ìdí ẹ̀rí tóun kò ṣe fi ya fọ́tò fún Ganduje, tóun kò tó gbé lé Ganduje lọ́wọ́, ṣùgbọ́n tó ní bí Tinubu bá ti dé táwọn gbé ìwé ẹ̀rí náà lé lọ́wọ́, òun yóò ṣàwárá lè gbé lé Ganduje tàbí ẹnikẹ́ni lọ́wọ́ láti lè fi ya fọ́tò. Ṣùgbọ́n tó ní n tó ṣẹlẹ̀ nìyẹn o, kì í ṣe pé ìjà kankan ó ń ṣẹlẹ̀ láàrin òun àti Ganduje rárá àti rárá.